Bí a bá fogún ọdún pilẹ̀ wèrè, ìgbà wo la ó tó já? Gbogbo ènìyàn ló mọ Àkànní ní ìlú Àríyàn. Ọ̀dọ́mọkùnrin tó rẹwà tó sì ní ọ̀yàyà ni. Bí ó ti gbajúmọ̀ ní ìlú Àríyàn náà, òun ló gbajúmọ̀ ní gbogbo ìgbèríko rẹ̀. Àwọn ará ìlú Àríyàn wọn kò fi oko dídá ṣàwàdà rárá. Àtọmọdé àti àgbà ni wọ́n ń dáko tí wọ́n sì ń kérè oko wọn. Àlàní jẹ́ ọ̀dọ́mọkùnrin tí ó jẹ́ gbajúmọ̀ láàrin àwọn ará ìlú nítorí bí oko rẹ̀ ṣe tóbi. Bí ó ti ń gbin kòkó ló ń gbin kaṣú, tó ń gbin ẹ̀gẹ́, kódà ìrẹsì ò gbẹ́yìn. Èyí ni Àkànní rí tí ó fi ń wí fún gbogbo àwọn ará ìlú wípé ní ìwòye ọdún tí ń bọ̀, èrè oko òun yóò ju ti Àkànní lọ. Àwọn ará ìlú kò ṣe àní-àní rẹ̀ rárá nítorí oko tí bàbá Àkànní fi sílẹ̀ fún un kó tó jáde nílé ayé kò kéré níwọ̀n. Bí a bá fojú wò ó, yóò ju oko Àlàní lọ ní ìlọ́po méjì. Lẹ́yìn ọdún 5 tí Àkànní ti ń kígbe pé oko òun yóò ju ti Àlàní lọ ni àwọn ará ìlú pè é sọ́tọ̀ wípé Àkànní, dákun o, níbo lo dáko rẹ sí? Nítorí ọdún 5 nìyí tí o kò fi ẹsẹ̀ tẹ oko bàbá rẹ̀ dípò tí wàá fi dáko rárá. Àlàní sì rèé, kò ṣe ìmẹ́lẹ́ nípa oko rẹ̀. Ọdọọdún ni oko rẹ̀ ń gbòòrò sí i. Èsì Àkànní ni wípé ohun tí mo fẹ́ gbìn ó wà lọ́kàn mi, àmọ́ n kò tíì ní ìpinnu fún un láti bẹ̀rẹ̀. Àwọn ará ìlú bú sẹ́rìn-ín. Wọ́n ní bí a bá fogún ọdún pilẹ̀ wèrè, ìgbà wo la máa tó já? Ọ̀rẹ́ mi, èrò kò tó nìkan láti ṣe ohun rere o. Kí ni àwọn ìgbésẹ̀ rẹ sí àwọn èrò ọkàn rẹ? Ire o.